ẹnìkan ò sì lè kọ̀ndẹ́mù orin ẹ gbọ́ torí pé láyé ànábì sallallahu alaihi wasallam àwọn olórin ń bẹ tí wọ́n ń kọrin Hasan ọmọ Sábìtì olórin ànábì ni ànábì tún ní ààyè fún lẹ́gbẹ̀ẹ́ masalasi Madina ànábì fi ààyè kan lẹ̀ pé mímbàrí tá ànábì ti ń ṣe kútúbà yìí ọba fẹ́ ṣe kútúbà tí ọba sọ̀rọ̀ Ọlọ́run ànábì wá fi ààyè kan lẹ̀ fún Hasan ọmọ Sábìtì ó fi mímbàrí kan kalẹ̀ fún òun náà tí ó gùn bí múnazọ tí ó rọra tí ó gùn tá ànábì náà bá fẹ́ tó bá fẹ́ tún làákà yìí tó fẹ́ kí làákà yìí ó tún ó fẹ́ refresh yẹ ànábì wa jòkó yọ wá ní Hasan ọ̀yà dá lára ya Hasan wà wá gun mímbàrí yẹn kì í ṣe mímbàrí tí ń ṣe kútùbà o bí stage yọ wá lẹ́gùn gbogbo àwọn sàhábì jòkó Hasan yọ ma wá kọrin fún sí Ọlọ́run ànábì ọmọ wa dùnú inú ànábì ọmọ dùn báwọn Kùrẹ́ṣì bá sì bú Hasan tó bá bú ànábì tí wọ́n kọrin bú ànábì ànábì ó ní ẹ bá ń pe Hasan wa gbogbo àwọn èèyàn ó jòkó lẹ̀ ẹ wá ní Hasan àwọn eléyìí bú kan bú mi lánàá ọ̀yà bá ń bú wọn padà ẹ wá ní ọ̀yà wọ́n máa bú wọn yọ wàrú olùkọ́dùs yóò àyídò màláìka ẹ̀mí mímọ́ wọn máa kún ọ lọ́wọ́ bá ń lálàsí wọn òun lọ fa àjẹwùtà Muhammada fa àjẹwùtà wà inda Allahi fi dhaka al-jazā'u. nígbà tá ànábì wá ní Hasan ọmọ Sábìtì tó lórí ẹ̀ lẹ́nu kọ́ akọ̀ǹdẹ́mù wípé àwọn olórí Islam ni wọ́n wọ̀ná yọ̀ọ́yà wọn lẹ́nu bí ẹni wọ́n bá ṣe dáadáa nù wọn ó sì máa wà lè jẹ́ nà lọ tí wọ́n tọ́ ha iná tọ́ asun ẹkún wọn náà. òtíró kìlì náà wò sí kaba súnmọ́ta àyàbíà àbádàrí wàfà kàmá yìí tẹ̀ fi kọ́bùrìhì hayyun bímá sọ́nà àìjíyàdá. ẹ máa fún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórin ní ẹ̀rí. hayyakumullah. torí ẹni tó bá ní orin tẹ́ nǹkan ọ̀bẹ sì mọ́ wa gbọ́ kínní yìí wò gbọ́ wa táyé ṣe èyí tí ọba sì takò kọ́ takò pẹ̀lú ẹ̀rí tí ọba fi mo tún sọ̀kan nínú ẹgbẹ́ ilé Labid bun Rabia akọrin lòun náà Labid bun Rabia ìyàwó ànábì ìyá ńlá wa Aisha tíra yóò yé wa wípé orin Labid ni akọrin ni orin Labid tí ìyá ńlá wa Aisha hasiri 1000 ni tíyàwó ànábì ha 1000 kò kéwú kò lọlé kéwú kò kàtírà kò wọ nkankan yóò kàn jókòó nù yàrá rẹ̀ ní tẹ́lẹ̀ bá ti sọ yóò sì kọ́mẹ̀tì pé àwọn àbá tó dé o èwo lọ mọ̀ gbogbo tí ń wí yìí kí ló yé ọ kò yé 1000 wọn ni yàrá wa Aisha ha inú rẹ̀ Labid yẹn sì rí ọwọ́ ní Ìsìlámù ni kì í jẹ́ pé mùsùlùmí ni tẹ́lẹ̀ etí ń kọrin ní asírùjà yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Hasan ọmọ Sábìtì náà mahaduramu ni ó lò 60 years tó fi wà nù àsọjá ìlí tí Ìsìlámù ò tí ì dé gbà tí Ìsìlámù dé tó gba Ìsìlámù tán tó lò 60 years gbogbo ọjọ́ ìrìn jẹ́ 120 years iná lólo ẹni àlìjẹ́nnà sí ni kọ́dà mọ kabi tí ànábì ti promise yẹn lálìjẹ́nnà ní sọ yín wọn máa lé wa. àjàwùdà Muhammadan fàjàwùdù àníwá ìlàlàyé dáadáa ìjàzá o. Labid bun Rabia ó ní mu'allaqo rẹ̀ mu'allaqatu Labid ni wọ́n pè é onítọ́wọ́n àbí mu'allaqo yẹn 89 wọn ni lọ́wọ́ mẹ́ 89 iná ló ń tọ́wọ́n àbí mu'allaqo Labid anabi wa ń sọ̀rọ̀ njọ́ kan anabi ni asidaku kalimatin qalaha sha'ir qawlu Labid anabi ni èyí tó dáa jù nú orin tóun rí tí olórin máa kọ orin tóun chẹ́rìsì jù láyé tóun rí bí orin yìí ṣe dédé lórin tí Labid kọ wọn lórin wo ni anabi wa kọ pé ala kullu shay'in ma khala Allah batil wa kullu na'im la mahalata báyìí orin yẹn anabi ní orin tóun gbádùn jù nù gbogbo orin tí àwọn olórin máa kọ pé òun chẹ́rìsì orin yẹn láìkì bíi kéèyàn ní inú orin Alhaji Sikiru Ayinde Barrister orin kan bẹ tí mo láìkì bẹ nígbà náà mi fi sọ pé mo láìkì orin kan tí olórin kọ ẹnìkan wà délé wa nígbà náà wípé orin ọbẹ sì mú so
àmẹ́lòmíì wò pé torí pé èdè tiwa táwọn yẹn fi ń kọ̀ndẹ́mù ni mò ń sọ fún yíyí o torí pé èdè tiwa Yorùbá èdè tiwọn Lárúbáwá àwọn èèyàn mọ̀ wípé èdè ló yàtọ̀ ntẹ́dẹ̀ ń sọ yàtọ̀. Hayyakumullah. ẹ̀dọ̀lásán ntẹ́dẹ̀ ń sọ yàtọ̀ Al-Qur'an nìkan lèyìn lè fi èdè kankan wé lẹ́yìn Al-Qur'an gbogbo èdè tí ọmọ Lárúbáwá bá sọ àtẹ̀yìntọ́ ọmọ Yorùbá bá sọ ẹ fi gbéra wọn nǹkan kan náà ni wọ́n wà.